Ó ga o, ìjọba tún ṣe rélùwéè Ṣọọti. Ṣé Nàìjíríà nìkan ló wà láyé ni? Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbà àkọ́kọ́ nìyí téèyàn ó gbọ́ péjọba kan ṣòwò gbòkègbodò ọkọ̀ ó Ṣọọti. Bá a bá rí bá ò rí, àwọn olówó àkọ́kọ́ tá a mọ̀ nílẹ̀ yìí, àwọn olówó tí wọ́n ń fi mọ́tò ṣòwò ni. Òyìnbó ọlọ́kọ̀ ọ̀lẹ ni wọ́n ń pè wọ́n, nítorí kò sólóṣìnú àwọn tí wọ́n ń fi mọ́tò kérò káàkiri látijọ́. Bá a bá sì rí tá a kò rí, ara àwọn tí wọ́n ń ṣiṣẹ́ agbèrò ńlẹ̀ yìí tó jólówó bíi tiwọn ṣọ̀wọ́n. Ẹ ń bá mọmọ pupa ní Mushin tó bá máa Débáyọ̀ Success nígbà ayé tiẹ̀, tó sì màrà sí Musiliu Akínsànyà MC Olúọmọ fi ṣe agbèrò dánlẹ̀ yìí, tọ̀hún á mọ̀ pé kò sẹ́ni tí í ṣòwò gbòkègbodò ọkọ̀, bó jẹ́ torí ilẹ̀ ni, bó jẹ́ tojú omi ni, bó jẹ́ tòfurufú ni, títọ̀hún máa ń ṣọ́ọ̀tì. Iṣẹ́ àṣejèrè ni. Àwọn orílẹ̀-èdè ńláńlá, owó iṣẹ́ àgbòkègbodò a máa mówó wọlé fún wọn jọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ míì lọ. Àwọn orílẹ̀-èdè kan sì wà tí wọn ò tí ì lọ́kọ̀ òfurufú tí Nàìjíríà sì ń fi kinní náà ṣòwò. Ṣùgbọ́n kò pẹ́ rárá táwọn mínísítà àtàwọn ọmọ Nàìjíríà fi jẹ iléeṣẹ́ náà run. Wọ́n jẹ Nigeria Airways wọlẹ̀ pátápátá. Bákan náà wọ́n jẹ iléeṣẹ́ ọlọ́kọ̀ ojú omi tó jẹ́ tìjọba run. Nígbà táwọn òyìnbó ń fi rélùwéè ṣòwò ńlẹ̀ yìí, kò pẹ́ rárá tí kinní náà fi bẹ̀rẹ̀ sí mérè wọlé fún wọn, tí wọ́n sì ń pawó gidi ń bẹ̀ látara àgbòkègbodò ọkọ̀ ojú irin. Ohun tó jẹ́ kó báyàn nú jẹ́ gan-an rèé pé ń bi táyé lajú dé yìí, táwọn orílẹ̀-èdè bíi Britain, France àtàwọn ilẹ̀ Yúróòpù tó kù ti bi rélùwéè pawó rẹpẹtẹ wọlé, táwọn aráàlú sì tún ń jẹ̀gbádùn gidi látara àwọn ọkọ̀ rélùwéè wọ̀nyí. Rélùwéè tuntun táwọn Nàìjíríà láwọn ṣe, gbèsè ńlá ló kó wa sí o. Láàrin ọdún 2023 tó parí yìí, 30 bílíọ̀nù náírà ò dín díẹ̀, 29.98 bílíọ̀nù náírà lówó tíjọba Nàìjíríà san gẹ́gẹ́ bí owó èlé lórí gbèsè tí wọ́n jẹ láti tún iléeṣẹ́ rélùwéè ilẹ̀ wa yìí ṣe. Ṣùgbọ́n gbogbo owó tí rélùwéè pọ̀ ò pé bílíọ̀nù 2.5 náírà, nítorí 2.29 bílíọ̀nù ni wọ́n pa. Èyí túmọ̀ sí pé owó tí wọ́n pa yìí, bí ọdún 10 wọn ò fi pa yìí tó lè tó san gbèsè tí wọ́n san lọ́dún yìí. Bẹ́ẹ̀ wọn ò tún sanrú owó bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀, wọn ò tún san lọ́dún tó tẹ̀lé. Owó tí wọ́n sì ń san yìí kì í ṣojú owó tí wọ́n yá o. Èlé tó lé lórí owó náà lásán ni. Bó bá jórílẹ̀-èdè tó dáa la wà lóòótọ́ ni, wọn ò yìnbọn pa àwọn mínísítà tí wọ́n bá jẹrú gbèsè báyìí fórílẹ̀-èdè wọn ni. Àbí ń bo la ti fẹ́ rírú owó báyìí san? Àbí ńgbà téèyàn kan bá ń san 30 ẹgbẹ̀rún lórí owó èlé tó gbà tó fi dáṣẹ́ sílẹ̀, tó sì jẹ́ gbogbo owó tó pa lọ́dún kò jẹ́ 2.5 lọ. Nígbà wo ni wọn ò ní lùrú iléeṣẹ́ bẹ́ẹ̀ tà ń gbàǹjo? Nígbà wo làwọn tí wọ́n yá wọn lówó yìí ò ní gbohun tí wọ́n fi dúró kí wọ́n tó yá wọn lówó? Ìyẹn ni pé nígbẹ̀yìn àwọn ará China ni ó gba iléeṣẹ́ rélùwéè Nàìjíríà yìí lọ́wọ́ wa. Àwọn wọn ṣàyà wá lówó, owó náà la ò sì lè rí san yìí, nítorí ọ̀nà rélùwéè tí wọ́n ṣe fún wa ò dáa. Àwọn àlòkù rélùwéè ni wọ́n kó wá, èyí tí wọ́n kówó òtún táráàlú lò. Ohun gbogbo sì ti rí rúdurùdu látilẹ̀. Bẹ́ẹ̀ ìlú yìí la wà nígbà tí mínísítà Chibuike Amechi ń kiri káàkiri, tó ń lérí, tó ń halẹ̀, tó ń sọ pé irú ọ̀nà rélùwéè táwọn òyìnbó ń lò lòun fẹ́ ṣe. Òun àtàwọn China ti nírú rélùwéè tí wọ́n ń lò ń lù wọn làwọn máa ṣe. Ǹjẹ́ bí rélùwéè àwọn ará China ti ń kú sọ́nà rèé? Ǹjẹ́ gbèsè burúkú báyìí làwọn ará China jẹ tí wọ́n fi kọ́ rélùwéè tiwọn? Buhari àtàwọn mínísítà àpótílétẹ̀ yìí ti kó wa sínú gbèsè tí ó ṣòro láti bọ́nú ẹ̀ láéláé, nítorí ohun gbogbo ni ó dàrú ńlẹ̀ yìí. Lọ́jọ́ táwọn ará China wọ̀nyí bá lè gbẹyọ̀ kan nú àwọn iléeṣẹ́ ìjọba Nàìjíríà, ẹ̀yin tẹ́ ẹ gbé Buhari wá bá wa, àtẹ̀yin onínú búbu tẹ́ ń pariwo kiri pé rere ni Buhari ń ṣe, tẹ́ ń tako gbogbo ẹni tó bá ti sòótọ́, ẹ̀yin nu Ọlọ́run bí àṣà aláṣà. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ó ti gbé ìgbà tẹ́yìn pàápàá ò ní kàn bínú Ọlọ́run. Ẹnu ẹ̀ lájọ wà yìí o, ojú gbogbo wa ni ó jà. Ó ṣojú mi kòró nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.